kábíyèsí ọ̀ọ̀ni ìrìṣà èèyàn àrólé oòduà ọ̀ọ̀ni ilé-ifẹ̀ ní ìpínlẹ̀ ọ̀ṣun ọba babátúndé ẹni ìtàn adéyẹyè ògúnwùsì ọ̀jájá kejì kábíyèsí mà ti sọ ọ̀rọ̀ ìdí tí kò fi ń wọ aago ọwọ́ tí àwọn èèyàn ń pè ní wristwatch. ṣé tẹ́lẹ̀ ó lójú ẹni tó ń kíyèsí bóyá kábíyèsí máa ń wọ aago tàbí kì í wọ aago, tó sì jẹ́ pé ọ̀pọ̀ èèyàn ní kì í tiẹ̀ fi yè tàbí fọkàn sí bóyá kábíyèsí máa ń lo aago tàbí wọ ọwọ́ kábíyèsí nígbà tí kábíyèsí fẹnu ara ẹ̀ ṣàlàyé ìdí tí kì í fi wọ̀ ọ́ lásìkò tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ ní ìlú èkó nínú ọ̀sẹ̀ tá a wà yìí. lásìkò tí kábíyèsí kó àwọn oníròyìn jọ sí ìlú èkó ní ìpalẹ̀mọ́ fún ayẹyẹ 50 ọdún 50 years ẹ̀ tó ń bọ̀ nínú oṣù kẹwàá ọdún tá a wà yìí, ìní àwọn oníròyìn ni wọ́n máa bi kábíyèsí léèrè pé kábíyèsí o, kí ló dé àkírí aago lọ́wọ́ yín? ọ̀pọ̀ àwọn ọba ilẹ̀ yorùbá káàkiri àti àwọn ọba káàkiri nàìjíríà ni wọ́n máa ń lo aago, kódà àwọn míì ń lo aago olówó ńlá àti aago olówó iyebíye. ṣùgbọ́n ṣe ipò yín gẹ́gẹ́ bí ọ̀ọ̀ni ìrìṣà ló ní kẹ́ ẹ má lo aago ni, tàbí èèwọ̀ kan ló rọ̀ mọ́ tó fi ní ẹ̀ gbọ́dọ̀ lo aago? níṣe ni kábíyèsí bú sẹ́rìn. kábíyèsí ní kò sí èèwọ̀ tàbí òfin yankan tó de òun láti má lo aago. ó ní ìṣẹ̀ṣe ò ní káwọn má lo aago. kábíyèsí ní àwọn fúnra àwọn làwọn ò lo aago. ó ní nítorí pé olúwa ló ní àsìkò, èèyàn ọlọ́run pé òun ló ní àsìkò. kábíyèsí ní ìdí táwọn tó fi ń lo aago ni pé gbogbo ìṣẹ́jú àti ìṣẹ́jú àyá ìyún seconds ìní ó ní ìtumọ̀ ló ṣe kókó téèyàn gbọ́dọ̀ ṣàmúlò ẹ̀. kábíyèsí ní gbà gbogbo ìṣẹ́jú àyá ìyún seconds tó wá ṣe pàtàkì téèyàn sì gbọ́dọ̀ ṣàmúlò ẹ̀. ó ní kí ni àwọn wá fẹ́ máa wo aago lẹ́ẹ̀mẹ́wàá sí? ó ní ìdí èyí láwọn kò ṣe lo aago rárá àti rárá, tí kì í sì ṣe pé bóyá èèwọ̀ kan wà ń bẹ́ẹ̀ tàbí òfin kan dè àwọn gẹ́gẹ́ bí ọ̀ọ̀ni láti má ṣe máa lo aago sí ọwọ́ àwọn. ní báyìí ọ̀ọ̀ni ilé-ifẹ̀ ó ti sọ̀rọ̀ lórí ìdí tí kì í fi lo aago, tí kábíyèsí sì ti ní kì í ṣe èèwọ̀ tàbí ìṣẹ̀ṣe kankan ló ní kóun má lo aago bí kì í ṣe pé olúwa ló ní àkókò, àti pé ńgbà tóun mọ̀ kí gbogbo àkókò àti ìṣẹ́jú ni ló ṣe pàtàkì lòun ò ṣe ń fi ń darò ńláàmú láti máa wo aago mọ́.